Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kò sí mi ni. Lọ́ bá ní Ashley kan náà, wọ́n ló lọ sí ṣọ́ọ̀ṣì Naomi lénìí. Ó lọ bá wọn níbẹ̀. Ó ní òun fẹ́ wá ṣe ìdúpẹ́. Òun dẹ̀ fẹ́ wá sọ fún, òun dẹ̀ fẹ́ wá fi ìdúpẹ́ òun fẹ́ fi àti ẹ̀bùn ọ̀fẹ́, òun fẹ́ fi ṣe thanksgiving fún sí ṣọ́ọ̀ṣì Naomi. Wọ́n bá ní tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe praise God pé òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún olórí àwọn, ọ̀rẹ́ àwọn, kí ló ń jẹ́, orogún àwọn, ó bímọ láyọ̀, ó ṣe gbá ó ṣàwo kankan pé òun dẹ̀ fi owó yìí. Wọ́n ní wọ́n ò sọ iye owó yẹn pé òun kàn fi keep àṣírí láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kó wá fi owó yẹn, ó wrap owó yẹn, ó gbé jù sí orí igbá nínú offering pé therefore òun fi ṣe ìdúpẹ́, wọ́n fi ṣe praises fún Ọlọ́run tó sọ Naomi kalẹ̀ láyọ̀ àtàlàáfíà. So ó dẹ̀ ṣe praise the Lord. Bó ṣe ń sọ báyìí ni ó ṣe ṣetán tó fẹ́ máa lọ, wọ́n wá pè padà. Ẹ ṣé gan ni o. Ẹ kú inú dídùn Ọlọ́run. Pé torí náà, pé a dúpẹ́. Ṣùgbọ́n offering tẹ gbé sílẹ̀ yìí, ẹ gbé nǹkan yín àfẹ́. Wọ́n ní offering tí ẹ fi ṣe ìdúpẹ́ yìí pé ẹ má worry. Kì í ṣe irú offering báyìí ni Ọlọ́run fẹ́. Wọ́n ní therefore pé kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó gbé offering. Wọ́n ní wá wo àwọn obìnrin tó wà ní ṣọ́ọ̀ṣì. Wọ́n hóbo. Wọ́n fẹ́ kó ṣe gbogbo sẹ̀rẹ̀rẹ̀ ìdúpẹ́ tó fẹ́ ṣe, kó ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ṣe hóbo nìyẹn pé kó gbé offering. Àfẹ́, ẹ ṣe dáadáa sìn. Tẹ́ bá bọ́ta, ẹ tún wà mí ṣe. Kì í ṣe irú offering yìí là ń fẹ́ nu ṣọ́ọ̀ṣì wa. Ẹ máa gbé lọ àfẹ́. Wọ́n náà ju offering ẹ̀, wọ́n jù sí láyà. Gbé nǹkan ẹ, ẹlẹ́rù ni kó gbé. Pé kì í ṣe irú ìdúpẹ́ báyìí ni àwọn fẹ́. Kì í dẹ̀ ṣe irú thanksgiving báyìí là ń fẹ́. Àwọn ò fẹ́ owó ẹ̀. Ashley máa lọ. Wọ́n ní wọ́n hóbo. Wọ́n láwọn obìnrin. Wọ́n ní tẹ bá rí nǹkan táwọn obìnrin Àkúrẹ́ ṣe fún Naomi, fún Ashley lénìí pé kò mà ṣe é kò. Wọ́n ní kó gbé owó ẹ̀. Ṣé mọ̀ wípé kò need pé kán kọ́kọ́ lé lákọ̀ọ́kọ́? Torí èmi ń sọ wípé how long náà máa gba àwọn olórí yẹn láàyè nínú church. Kò yẹ kó máa gbà wọ́n láàyè. Ó ṣà ti dà mọ̀. Wọ́n dẹ̀ dá Mariam, wọ́n dá àwọn olórí láàfin mọ̀. Tó bá wá, wọ́n á kọ́kọ́ fún wọn ní audience. Wọ́n á fún wọn ní ààyè pé kán wọlé, kán jókòó. Èmi ti sọ fún wa pé every time tó bá rí irú àwọn bẹ́ẹ̀ yẹn ní ààfin, ní church náà, síbẹ̀ ní àwọn ọ̀ṣà, káwọn ọ̀ṣà kan má jẹ́ kán wọlé. Débi pọ́n ní ó lóun fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òun fẹ́ ṣe gbá, òun fẹ́ ṣàwo. Òun fẹ́ gbogbo bàbá ṣáṣùn ṣó tán bẹ́ẹ̀. So òkìrí yẹn ó jẹ́ nǹkan tó yẹ pé ó tún yà yàn lẹ́nu. Irú Ashley yẹn á tún lọ sí ṣọ́ọ̀ṣì Naomi pẹ̀lú gbogbo oríṣiríṣi tó ń gbọ́ pé ó máa ń ṣe. Gbogbo bó ṣe ń lépa Naomi, gbogbo bó ṣe ń ṣe gbogbo. Ó ga o. Tó gba ayé wa sọ pé ṣé wọ́n ń léèyàn nílé Ọlọ́run àbí báwo? Bẹ́ẹ̀ ni wọ́n ń léèyàn nílé Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì náà ló sọ fún wa pé tó bá jẹ́ pé ọwọ́ ọ̀tún wa ló fẹ́ mú wa kọsẹ̀, pé ká gé kúrò. Tó bá dẹ̀ tún jẹ́ pé ojú kòkòrò tó wà lójú wa ló fẹ́ mú wa dẹ́ṣẹ̀,
wọ́n ló sàn ju pé kí kéèyàn mú ojú ẹyọ kan wọnú ìjọba ọ̀run ju pé kó gbé ojú méjèèjì kó gbé wọ kó gbé wọ kó gbé wọ inú iná. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó sàn kó fojú kan wọ ìjọba ọ̀run débi pé instead tó máa fi ojú méjèèjì wọnú iná. Àbí báwo ná ṣe sọ? Mo ti gbàgbé. Ó dàbí pé bẹ́ẹ̀ ni. Wọ́n ló sàn tí wọ́n á pé ọwọ́ ọ̀tún ló fẹ́ mú nǹkan sẹ̀, kó gé kúrò. Tó bá jẹ́ pé ojú kòkòrò àbí ojú ẹ̀ ẹyọ kan, ojú ẹ̀ ló fẹ́ mú ẹ̀ ṣe kíni, kó fọ́ ẹyọ kan yẹn. Fọ́ èyí tó fẹ́ mú ẹ kọsẹ̀ yẹn. Ó sàn ju kó fi ojú ẹyọ kan wọnú ìjọba ọ̀run than kó fi ojú méjèèjì wọnú iná àpáàdì. Bẹ́ẹ̀ ó dàbí pé bẹ́ẹ̀ ni Bíbélì ṣe sọ. Ó ní tẹ bá fẹ́ bá ó ní ẹ sá fún èṣù, resist the devil and he will flee away from you. Ó ní ká lé èṣù jìnnà sí wa. Àwọn people yìí wọ́n ti kọjá bẹ́ẹ̀. Wọ́n ti kọjá bẹ́ẹ̀. Ashley máa wá sí ṣọ́ọ̀ṣì Naomi lénìí. Á lóun ti repent. Èyí tó ń pè ní Maria, á ní kí Ashley wá gbàdúrà fún òun kó òun ti repent. Bọ́n ṣe ń dé ààfin náà tún reinforce láti ṣe Naomi ní jàǹbá. Ó lágbára bá ṣe gbọ́ ni o. Bá ṣe rí gbọ́ ni là ń sọ yìí o. Allegedly ni. Ṣé ó dà bẹ́ẹ̀? Ṣé ó dà kán yìí máa gba àwọn Ashley, àwọn tó wà láàfin kán máa wá, pàápàá jùlọ àwọn olórí, àwọn ọ̀tá Naomi tó wà láàfin? Kó yẹ. Eléyìí ó tún dùn mọ́ mi o. Kó dàbí pé another new dimension strategy tẹ́ ṣe pé yẹn tún dà. Wọ́n fẹ́ kó sọ gbogbo sẹ̀rẹ̀rẹ̀ tó wà lẹ́nu ẹ̀, kó tan rẹ̀ tán. Torí gbogbo ìdúpẹ́ yẹn kò kúrò ní premises òun dúró yẹn. Bó ṣe ń lọ, arígi ṣẹ́gi bá ṣẹ́gi ó máa forí ara ẹ̀ rù. Wọ́n ní elépèlépè ń tọ̀. Bó ṣe gbogbo ẹ̀ bla bla, immediately àwọn ogun ọ̀run kó gbogbo ẹ̀ padà sí ní ọpọlọ pé padà sáyà. Torí offering tí wọ́n ló mú wá yẹn, ó ní nǹkan tó mú wá ṣe. Ṣùgbọ́n Ọlọ́run wá fún àwọn ọmọ ẹ̀ ní wisdom. That is why it's good kí èèyàn máa gba ẹ̀mí mímọ́ láàyè. Wisdom tí Ọlọ́run fún àwọn ti church yẹn. Wọ́n ní kó wá madam ẹgbẹ́rù yín àfẹ́, kì í ṣe irú ọpẹ́ báyìí la fẹ́ nu ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ ni wọ́n ròyìn nǹkan táwọn obìnrin ṣe fún. Wọ́n pariwo lé lórí, wọ́n sọ̀rọ̀ burúkú lé lórí. Wọ́n fẹ́ lè sọ pé kọ́kọ́ ní kẹ̀dẹ̀. Wọ́n ní kò kàn dá kéèyàn máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara rẹ̀. Ó yẹ kí irú Ashley yẹn lénìí yìí tán ló wá sí ṣọ́ọ̀ṣì. Ó lóun wá ṣe ìdúpẹ́ fake kó lè ráyè kó sí wọn. Ọlọ́run ló ti ẹ̀ mọ̀, ó ní nǹkan kan tó wá ṣe láàfin. Wá ṣe ń bẹ̀, ó fẹ́ gbọ́ information. Ó ní nǹkan tó wá ṣe ní church láti gbọ́ information nípa ti Naomi. But kò rí information, kò tiẹ̀ ní sí information ìbànújẹ́ kankan. Kò lè rí nǹkan kan gbọ́, etí ẹ̀ máa block ni. Lágbára Kristi. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé, òun náà mo ní kí n mú eléyìí náà sáré wá sí etí ìgbọ́ yín lórí Ashley. Á kàn dé inú iyọ̀. Àfi tó bá jáwọ́ nínú ọ̀rọ̀ Naomi. Àfi tó bá jáwọ́ lọ́rọ̀ Naomi àti Tadenikawo àti àwọn ọ̀bẹ́ta yẹn. Agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa ẹ ṣé o. Ọba ìyanu, ẹ túbọ̀ máa gbè wá níjà. Ẹ túbọ̀ máa gbé Naomi níjà. Ẹ túbọ̀ gbé Naomi níjà. Ẹ túbọ̀ gbé Naomi nítorí kì í ṣe ipá, kì í ṣe agbára. Bí kò ṣe agbára èèyàn Ọlọ́run, oore ọ̀fẹ́ ni. Oore ọ̀fẹ́ la rí gbà. Oore ọ̀fẹ́ Naomi rí gbà. Jésù Kristi Olúwa wa. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Kí ẹ lè máa fi tókù sí comment section. Ayọ̀ ni gbogbo ó fi ṣe Sunday tó wà láyé àtàlàáfíà. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.